Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára èyí tún lágbára gist tá a gbọ́ lénìí ò ní pé àǹtí wa Sisi wa wọ́n ní wọ́n ń try gbogbo ọ̀nà láti fi fẹ́ ìyàwó tí kábíyèsí ti kọ̀ padà fún kábíyèsí o. Ṣé gbogbo yín rántí Rikiyat èyí tó yẹ pé kábíyèsí fẹ́fẹ́ ń gbà kan tí kábíyèsí wá ní àwọn ò ṣe mọ́, tí wọ́n ní àwọn fámílì kábíyèsí ní rárá àwọn ò lè continue pẹ̀lú proposal yẹn. Wọ́n ní àǹtí wa àti Rikiyat yìí wọ́n ní wọ́n mọra rí o. Wọ́n ní wọ́n mọra rí, wọ́n ní ìlú kan náà ti wá bí a ṣe gbọ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. Wọ́n ní àǹtí wa ń try láti gbé Rikiyat yìí padà fún kábíyèsí. Wọ́n ní in fact gan, wọ́n ní ó ń sọ létí ọ̀rẹ́ ẹ̀ kan wípé òun ò fẹ́ kúrò nínú palace o. Wípé torí wọ́n ti ní kí gbogbo àwọn kúrò nínú palace, pé òun ò fẹ́ kúrò nínú palace. Wọ́n ní ọ̀rẹ́ yìí wọ́n á sọ fún yín pé ṣé bí kábíyèsí láìka àwọn obìnrin pupa kéékèèké, àwọn ọmọdé tí wọ́n dàgbà púpọ̀, wípé kó gbé Rikiyat yìí padà fún kábíyèsí. Wọ́n ní bọ́n ṣe ránṣẹ́ Rikiyat nìyẹn o. Ẹ̀dẹ̀mọ̀ ẹ̀pá Amẹ́ríkà ní Rikiyat wà. Wọ́n ní wọ́n bá ránṣẹ́ pé Rikiyat pé kó máa bọ̀ o. Wọ́n ní Rikiyat bá lọ sí Naija. Wọ́n nígbà tán dénú palace bí bàbá kábíyèsí ṣe rí wọn nìyẹn, tán lé gbogbo wọn dànù, tán lé jáde pé láyéláyé kí náà ń try láti ṣe. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìgbà tí kábíyèsí bá ti fẹ́ gbé ìgbésẹ̀ pé wọ́n fẹ́ mú Queen Naomi padà wá sínú palace, gbogbo ìgbà yẹn ni àǹtí wa máa ń gbé ìgbésẹ̀. Ẹ rántí ìgbà tí Queen Naomi fẹ́ padà sínú palace, ẹ rí pé bó ṣe gbé ìgbésẹ̀ Dr. Elizabeth náà ni tó make sure pé kábíyèsí fẹ́ Dr. Elizabeth padà sínú palace. Òun ló ń ṣiṣẹ́ yẹn. Òun ló make sure pé kábíyèsí fẹ́ Dr. Elizabeth ń gbà yẹn so that Queen Naomi bá rí kinní yẹn ó máa bí wọn nínú. Àǹtí wa la bá ń bẹ̀. Wọ́n ní bó ṣe fẹ́ tó wá mú Rikiyat wá nìyẹn. Wọ́n ní bàbá kábíyèsí àtàwọn fámílì kábíyèsí náà yarí pé láyéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní bó ṣe lé wọn dànù nìyẹn. Èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní masholagist.tv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagist.tv@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́ o. Ẹ̀yin tí ẹ bá ti subscribe o, kẹ̀dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa, wọ́n ní bó ṣe lọ gbé Rikiyat padà wá sí inú palace nìyẹn ò fún kábíyèsí láti fẹ́ bí aya tuntun. Wọ́n ní bàbá kábíyèsí àti àwọn olóyè àwọn ni wọ́n lé wọn dànù pé kí ló tún dé tó jẹ́ pé èyí ilẹ̀ tún lọ gbé wá. Wípé kí ló fa gbogbo wàhálà yìí àti ìdààmú tẹ́ fẹ́ máa fún kábíyèsí. Wípé ṣé lẹ́yìn ìgbà tí kábíyèsí fẹ́ ìyàwó méje, kábíyèsí wọn ò tí ì ní ìyàwó tó náà. Wọ́n fẹ́ àǹtí wa wọ́n fẹ́ Dr. Elizabeth. Lẹ́yìn Dr. Elizabeth, wọ́n fẹ́ àǹtí wa lẹ́yìn wọ́n fẹ́ àǹtí wa Aru. Lẹ́yìn Aru, wọ́n fẹ́ Tóbi. Lẹ́yìn Tóbi, wọ́n fẹ́ àǹtí wa ṣọ́ọ̀ṣì. Ṣé lẹ́yìn èyí wọn tí níyàwó tó? Ẹ tún wá fẹ́ gbé Rukayat,
ẹni kó máa bọ̀ nínú pálásì kábíyèsí, ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Wọ́n ní bí ẹ̀dà àti bàbá kábíyèsí bó ṣe lé wọn dànù nìyẹn pé kí ló dé pé kí ló dé tó jẹ́ pé àǹtí wa ẹ̀ máa ń fẹ́ gbé obìnrin fún kábíyèsí láti fi spite Queen Naomi so that Queen Naomi ò fi ní padà wá sínú palace. Pé kí ló dé, ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Wọ́n ní gbogbo ìgbà wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ní tán bá ti rí i pé kábíyèsí àti Queen Naomi fẹ́ settle báyìí, wọ́n ní obìnrin tí kábíyèsí ti fẹ́ tẹ́lẹ̀ rí tó ti lọ ni wọ́n á tún lọ gbé wá pé kí kábíyèsí fẹ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá kábíyèsí àtàwọn ẹ̀dà náà lé Rukayat kúrò nínú palace o pé láyéláyé wọ́n má try ẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Kí ló dé? Ṣé ọjọ́ wo gan lẹ fẹ́ kí kábíyèsí sinmi ná? Ọjọ́ wo lẹ fẹ́ kán sinmi? Kábíyèsí tó yẹ pé wọ́n regret pé àwọn fẹ́ ogbó ìyàwó yìí. Tó bá jẹ́ pé aago ṣe é yí sẹ́yìn ni, kábíyèsí á lọ yí aago yẹn sẹ́yìn. Wọ́n á lọ yí sẹ́yìn. Ipe láti jẹ́ pé Queen Naomi nìkan ni wọ́n fẹ́. Wọn ò tí ì ṣe yìí. Ẹ tún wá lọ ń gbé ìyàwó mi. Ẹ ní kí kábíyèsí wá fẹ́ ìyàwó mi. Ṣé ẹ rí pé kábíyèsí ò ní nǹkan tó ń ṣe ni àbí wọn mọ nǹkan tó ń ṣe? Ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ ni o tó tún yà wá lẹ́nu. Wọ́n ní nǹkan tó fẹ́ ṣe ni pé ó mọ̀ pé tí kábíyèsí bá ti fẹ́ Rukayat yìí o, wọ́n ní pé Queen Naomi ò ní lè wá sínú palace wọn pé náà bí Queen Naomi. Wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n ní ọgbọ́n tó ń rò nìyẹn, ọgbọ́n tó fẹ́ dá nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ò fún ṣe. Ẹ̀yin èèyàn lé àfi kí Ọlọ́run gbà wá, àfi kí Ọlọ́run gbàkóso gbogbo ọ̀rọ̀ yìí. Nǹkan tí èmi kàn fẹ́ sọ sórí ọ̀rọ̀ yìí ni pé kò sí iye ìyàwó tí ẹ lè mú wá fún kábíyèsí tí kábíyèsí máa fẹ́ nìsín, nítorí pé kábíyèsí ti láǹlẹ́sìn wọn. Wọ́n ti mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ìyàwó ló kàn. Ọ̀rọ̀ bí ọmọ wọn àti ìyàwó wọn ṣe máa padà wá sínú palace ni. Because àwọn tó wà nínú palace gan ṣọ́ ní happiness ni. So gbogbo nǹkan tẹ́ ẹ máa ń ṣe ẹ kàn ń ṣe lásán ni. Kò lè possible, kò lè ṣẹlẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe ní agbára Ọlọ́run. Gist tá a gbọ́ ní ẹ̀yin ará létà ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, kò ní kan ìsàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Advertise fún collection center store. Ẹ bá wọn ra bàtà láti size 8 títí dé 14. Wọ́n ń ta Italian shoe. Àwọn ò kí ń ta bàtà China. Àwọn bàtà tí wọ́n ń tà Italian gidi ni tẹ́ ẹ máa wọ̀ tó máa pẹ́pẹ́pẹ́ lẹ́sẹ̀ yín. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta sandal, wọ́n ń ta slippers tẹ́lẹ̀ wọ̀ sí native, agbádá, oríṣiríṣi nǹkan ni wọ́n ń ta. 18 karat gold, 14 karat gold, designer bags fún àwọn obìnrin. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. À ń advertise fún Royal Beauty Goods and Store. Ẹ bá wọn rajà. Ẹ bá wọn ra fìlà obìnrin, fìlà tẹ́ lè dé sí native, ìró àti bùbá, agbádá, kaftan, skirt and blouse. Fìlà tó jẹ́ pé tẹ́ bá múra tán tẹ́ bá dé sórí aṣọ yín, rẹ́gí ló máa ṣe. Ẹ kàn sí wọn ní Royal Beauty Goods and Store@gmail.com. Lẹ́ẹ̀kan sí Royal Beauty Goods and Store@gmail.com. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé lóko lẹ́yìn odi. Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín o. Ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù ló máa dún. Ní agbára Ọlọ́run, wọ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè ní ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. God bless you all.